rẹ́kọ̀dù mẹ́ta kan lọ́wọ́ tí kò sí aláya olórin kan tó ní lábẹ́kúta yìí mo ṣe bàlájì Dr. Sefiu Alao but bàlájì ṣe bí wọ́n ṣe dọ́gba àwọn tó lábẹ́kúta yìí wọn ò ní rẹ́kọ̀dù mẹ́ta yẹn lọ́wọ́. olórin kẹ rọrùn àwọn ẹ̀ tiẹ̀ jìnnà sí ní púpọ̀. kò yẹ kó já Saheed Bọ́lọ́mọ pé Landoma but kò yẹ kó jóun mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ o but àsìkò ọ̀rọ̀ bá tó èèyàn kì í sọ táwọn àfikún tí mo fi kúrò Abẹ́òkúta mi ò mọ Landoma. tí àwọn fẹ́ ṣe interview kó máa wo nǹkan tó máa sọ lórí ẹ̀ ẹ̀ wá ń pàtó tẹnu yín ó gbà. irú tọ̀tọ̀ lórí kan bàdàn tó pa sáwọn ẹgbẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ṣe pé nígbà tí ò jẹ́ nǹkan kan àwọn ni wọ́n dúró tì wá sí ni mo fi ń ṣe fẹ́ni tó bá ti gbéra ẹ̀ kọjá àbí tọ́lọ́ Àjàsáde Khalifa ọba kọ́ máa gbà sáà lọ́wọ́ mi o Babátúndé ọmọ Ṣehu ọba kọ́ máa gbà sáà lọ́wọ́ mi torí gbogbo ènìyàn náà mọ̀ pé Khalifa yóò ọba eléré ló jẹ́ tẹ̀rí ọ̀rọ̀ kọ́rẹ́nsì mẹ́rin kí n tọ̀ yín jẹ́ o àwọn ọ̀tọ̀ tí kọ́rẹ́nsì ń pa ó kọjá ẹnu ẹ̀ àwọn òkìṣẹ́gbẹ́ kọ́rẹ́nsì lọ́jọ́ orí àkìṣẹ́gbẹ́ kọ́rẹ́nsì lọ́jọ́ orí nínú orin àkìṣẹ́gbẹ́ ọlá omi lẹja ń jẹ o ẹ wo bí wàláhì ìsúnlẹ̀ sílẹ̀ wà ọlá táyé pàṣọ òun ni kọ́rẹ́nsì jẹ lófin olóbi débi tó dé o pé ó lọ́wọ́ bèsè rè ṣáà ẹnu ẹ gbà ńgbà tó ń fà lọ́wọ́ kiri fún òpè ní táyé pàṣọ tó ń fà lọ́wọ́ kiri ìlú ẹ̀ nílùú Ìbàdàn nígbàdàn ìlú yẹ ìlú bàbẹ́ tó bíire lábẹ́òkúta tiwa yìí ẹ gbọ́ Dr. Sefiu Alao Adékúnlé kékeré kọ́ ló ṣe é nu iṣẹ́ kọ́rẹ́nsì ṣe rí ọ̀rọ̀ tírí lẹ́dà ẹ jẹ́ kí n sòdodo rẹ̀ fún yín. ẹnu má pa mí kó là mí o ẹnu òrìṣà ńlá ajígbòbí ní kùtù egbò ayérayé tí ò lè san o ẹnu òrìṣà ńlá. olórin wọn bẹ̀ wọ́n máa ń kun ojú wọ́n bá padà dé Nàìjíríà yìí tó bẹ̀rẹ̀ sí ní kojú ngbà kan dé tí mo kọ́ karabọ̀ wèé náà pè mí. nígbà tẹ́mi kojú tí mo dé láti gárà tí mo kojú òní lágbára ṣe jáde o tó ń lo mask. lẹ́yìn ìgbà tẹ́mi dé òní tàmẹ́dọ́ kẹ́tù jáde wọ́n wá jọ gbé wa pàdé ó mọ̀ pé bíìtì náà ń jólè kó orin náà ń jó lábẹ́kúta ẹ kí n ṣàṣírí kan nínú gbogbo onífújì tó wà lábẹ́kúta. ọmọ mi Saheed Khalifa Abbas Ajasa Babátúndé Balógun aka eégún olórin. ìrìn àjò fújì mi ọ̀nà ti pẹ́ ọ̀nà ti jìn nígbà tí mo ṣe first record mo ní Abasido mo tún ti dé Ajasa mo tún ti dé o Basido mo tún ti dé Ajasa mo tún wọ̀lú o àmọ́ ti dé aláṣeyọrí káàbọ̀ mo ti dé o. ìyẹn la fi ń sọ fáwọn èèyàn pé wọ́n rò pa àsì mọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tá a ti ṣe rẹ́kọ̀dù kìíní ìkejì sẹ́yìn àwa ò ká tún fi kẹta lé bẹ́ẹ̀ dá ò báyìí tí kò ṣe ò tí tán. ṣe ráwọn iṣẹ́ méjì kan wà tó jẹ́ pé nílé ayé yìí àwọn èèyàn fẹ́ràn ẹ̀ gan wọ́n máa ń gbọ́ wọ́n máa ń wò ó oníṣẹ́ tíátà àti iṣẹ́ orin tó máa lu ẹnìkan nu fíìmù ẹnìkan bóyá star lẹ́ni tó ní fíìmù yẹn tó máa lu ẹni yẹn nú ẹ̀ táwọn èèyàn bá rí bẹ̀ ní ẹ̀ náà máa bìlí pé ó bẹ̀rẹ̀ tíátà. ìwọ náà tó bá ń kọrin kó o ti máa kọ́ fáìmọ̀ iye ọdún ìjọ́ tó o bá ṣe rẹ́kọ́ọ̀dù tí táwọn èèyàn bá gbọ́ wọ́n bìlí pé ọdún yẹn gangan ló ṣe bẹ̀rẹ̀ orin. ó dùn mí gan ó dùn mí gan. àwọn tí wọ́n mọ̀ wípé èmi àti bọ̀dá Sẹ̀míù Sáfẹ́sẹ́ tó ń kí f'Olúmọ high school tèmi náà wà lólúmọ high school gbà yẹn. ìtàn tí mo fẹ́ sọ yìí àwọn tó mọ̀ gbà yẹn wọ́n mọ bó ṣe ń lọ o. àwọn kan kọrin lábẹ́òkúta lẹ́nìí tẹ́ ń gbórúkọ wọn tó yẹ pé ẹ̀rọ ó sì ń kọ́ṣẹ́ ẹ̀rọ ń gbà yẹn ni o. àwọn kan wà tó yẹ pé wọ́n ń sẹ̀tì irinṣẹ́ lọ́dọ̀ àwọn ọ̀gá wọn ni ńgbà yẹn táwọn ń gba irinṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá wọn tí wọ́n ń sẹ̀tì fún wa táwọn náà ti lórúkọ lẹ́nìí o. àwọn kan wà tó yẹ pé àwọn ò tiẹ̀ tẹran wọn ò kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá ṣùgbọ́n wọ́n sì wà ń school nígbà yẹn ẹnu ẹ̀ calculate ẹ̀ this is 2025 ẹ̀ calculate 1984 sásìkò tá a wà yìí 39 years. nígbà yẹn ńgbà tá a bẹ̀rẹ̀ àwọn tèmi mọ̀ lọ́gàá olórin lábẹ́òkúta ń gbà yẹn tó jẹ́ pé ńgbà tí mo rí wọn mo rò pé yes ó dà pé àwọn èèyàn ti wà ń di kíní èmi náà máa ṣe. àwọn ni ẹ̀gbọ́n wa kọ́lọ́run foríjì wọn Musiliu Tùsàǹbọ̀ Alhaji Èjìrẹ́ Bonanza ẹnìkan wà wọ́n pè ní Mr Dudu Mumuni Makati Mumuni Ọlọ́ládé Alhaji Dr. Sefiu Alao àwọn náà wà ń bẹ̀ ẹni tó ń gbà tí mò ń dárúkọ ẹ rí ibi tí mo forúkọ ẹ sí Mọ̀rúfù Ebi àwọn náà wà ń bẹ̀ nígbà tèmi náà ti ń kọrin school lólúmọ high school gbà yẹn mo dé gbòòrò mo bá wọn àṣẹ school nìkan kọ́ lèèyàn ti ń kọrin èmi lókùn tí n bá ti ń kọ́ láàrin àwọn student wọ́n bá ti ń náwó fún mi èmi ti bìlí pé ó ti sọ́nbẹ̀ náà nìyẹn 50 kọ́bọ̀ 1 naira gbà yẹn. later tí wọ́n wá rí i pé àwọn kan náà àwọn ìgboro yìí náà àwọn Mọ̀rúfù Ebi nǹkan kan náà wà ń bẹ̀ but mo mọ àwọn tí mo bá lábẹ́òkúta lẹ́gbàá yìí o mo mọ àwọn tí mo bá ń di orin but ọlá wípé ilé tèmi ti jáde èèyàn ò ní gbọ́ pé ìran bí òbákú kan àbí ìran balógun kan àáfàá ni wọ́n ń ṣe ń lé wọn ọmọ wa ló ń fẹ́ kọrin wọ́n á yarí wọn nígbà náà 1984 wọ́n ń dẹmí lẹ́kẹ̀ẹ́ wọ́n ń wò mí
ìgbà tó di 1985 wọ́n wò pé ọmọ yìí orin yìí ló fẹ́ takùtì wọ́n kì mí mọ́lẹ̀ wọ́n lè yá ilé kéwú yá àtàràbọ̀ lè kéwú àwọ̀ sùlẹ̀ Abíọ́lá wọ́n ń wò pé a ní lọ́pọ̀túnìtì àti lè kọrin yẹn mọ́ ṣùgbọ́n pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run a tún kúrò ní skul a tún láǹfààní àti lọ ṣeré yẹn àkọ́kọ́ eré ìta tí mo ṣe láyé mi ó jẹ́ September 25 1985 àṣeléyá ọdún yẹn níjọ́ Wednesday ìgbà tó di yọ Thursday September 25 níjọ́ kejìléyá mo forí mi ru àpótí lọ síbì kan ládùúgbò wa lágọ̀ọ́bà mi ò dúró lágọ̀ọ́bà mo wá kọjá sókè àgọ́ torí pé pẹ̀lú àlàwọn tí ń pariwo pé ọmọ àgọ́bà làwọn èmi náà tún fẹ́ dárúkọ àgọ́bà yẹn tó jẹ́ lu bàbá mi mo wá kọjá sókè àgọ́ torí àjìnà síra wa ibì kan wà ń bẹ̀ ń gbà yẹn yẹ̀pẹ̀ pupa ni tó o bá gbá bọ́ọ̀lù mẹ́rin gbá rẹ̀ máa bu ni ibẹ̀ la forí ohun irinṣẹ́ sí lọ́dún yẹn bàbá kan kọ́ lọ́run túbọ̀ yẹ kárí bàbá yẹn pé wọ́n pe bàbá yẹn ní ẹ̀ máa dé lágọ̀ọ́bà gbogbo olórin tó ti pẹ́ lábẹ́kúta yìí tó wà sọ pé òun ò gbaniṣẹ́ bàbá yẹn rí kò tí ì pẹ́ béèrè pé báwo ló bẹ̀rẹ̀ rí ọ̀dọ̀ bàbá yẹn mo ti gbaniṣẹ́ ẹyọ mẹ́rin àpótí ẹyọ mẹ́rin náà kó fún mi ńgbà yẹn wọ́n ní kò lè tó wọ́n tó kó sí fún mi nígbà yẹn lina òun la fi ń plug mic àwọn mic ìgbà yẹn mo bó ṣe rí mo gbaniṣẹ́ yẹn lọ́dọ̀ bàbá yẹn owó tí mo dẹ̀ gbà ó pọ̀ odidi 120 naira ni mo gbaniṣẹ́ yẹn wheel cover mọ́tò àtọmọrí abọ́ òun náà pẹ̀lú dọ́bùtọ̀ òun náà fi ń ṣe gáàsì ńgbà yẹn ọwọ́ kò wá asáàrù fúnra wa àwọn náà bá bẹ̀rẹ̀ kò sẹ́ni tí mo gbọ́ orin yẹn ńgbà yẹn tó kọjá ààrẹ Dr. Sashina Akanni ọmọ arówóre àwọn ni mo gbórin wọn gbà yẹn tó ni wọ́n wọ̀ mí létí ọ̀nà tí bọ̀dá yẹn ń gbà tí wọ́n fi ń kọrin gbà yẹn ò lè mí wò tèmi náà ń kọpí ẹ̀ abẹ̀rẹ̀ ń jọ yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ abẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ìgbà tó máa dọwọ́ aago 12 sáago 1 òru tá la fẹ́ ṣe mọ́jú òjò bẹ̀rẹ̀ níjọ́ táwọn yìí òjò gbọ́dọ̀ paniṣẹ́ onírinṣẹ́ ìyá jẹ ṣé gèsà ó mà ga o ó mà ga o àwa náà àti wà ní kíní ìpẹ́ gan bọ̀tí ẹni tí òye ni òye ó yọ lọ́run tó dá wa ó dẹ̀ yá àwọn tí wọ́n mọ̀ gbà yẹn nígbà tá a bẹ̀rẹ̀ lólúmọ mo ṣe rántí àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ gbà yẹn àwọn bíi Alhaji Mọ̀rúfù Ṣòrunkẹ́ MC Murphy àwọn náà wà lólúmọ ńgbà yẹn bọ̀dá Sẹ̀míù Sáfẹ́sẹ́ táwọn náà ń tọ́ ń kọrin wọ́n wà lólúmọ ńgbà yẹn bàbá olówó kan lábẹ́kúta yìí Alhaji Sulaimon Omidina Slab Petroleum àwọn náà wà lólúmọ ńgbà yẹn àwa gbìyànjú yìí títí àwọn bàbá yìí yóò fẹ́ kára ìjókòó sí díẹ̀ gbogbo bá a ṣe wà ní sùlíà à ń kọrin wa lọ à ń lo òde kọ̀ọ̀kan tọ́lọ̀ ń bá fún wa òde tá à ń sọ yìí wọ́n ní fún wa lówó wọ́n á sọ pé tó o bá lè kórè iṣẹ́ wa kó o wá kọrin ìwọ náà wà struggle wà mówó oúnjẹ àwọn ìyá wa tiẹ̀ gbìyànjú inú wa náà dùn àwọn èèyàn ń sọ pé aláìkí ẹ bọ́n tiẹ̀ bí ò tiẹ̀ sówó wọ́n ń sọ pé aláìkí ẹ ìdùnnú yìí ló yẹ káwa náà wá tẹra mọ́ ìgbà táwọn bá yìí rí i pé Abẹ́òkúta yìí ọmọ yìí yóò ti ṣe kò fẹ́ fèsì kí o ta fẹ́ kókè ńgbà tá a ṣe tán ní sùlíà tá a parí ìdajì wa ń bẹ̀ wọ́n ló yá Èkó tún yá wọ́n agége kẹ̀ ìgbà tí mo dá gègé yẹn mi ò lò kọjá ọdún kan n bá yarí mo ní ẹ̀gbọ́ kéwú tí mò ń kéyìn báyìí kò bá mi lára mu n bá sick lọ́dọ̀ta ìsọlù abẹ́rẹ́ lára mu lọ́dọ̀ Zugulul Daru Dawa Wàlẹ̀ Aishad gbogbo àsìkò táwọn òbí tèmi tí wọ́n mẹ́mi káàkiri from ilé kéwú kan tó ilé kéwú kan yìí tí mi ò rẹ̀ forí lẹ̀ àwọn olórin tí ń dì lábẹ́kúta àwọn olórin yẹn náà wọ́n ń pera wọn ní bàbá ránsì tí wọ́n sọ pé àwọn òmégbo olórin rí àwọn òtí ẹ̀mọ̀gbà tó bẹ̀rẹ̀ eré. eégún olórin kẹ ìrọ̀rùn àwọn ẹ̀ tí ẹ̀ jìnnà sí ní púpọ̀. ìgbà tẹ́mi wà ń bí wọn ò sí bí ń gbà yẹn èmi ò rí wọn. ìgbà táwọn àbá yẹn sọ pé àwọn ò ní aláwọ̀ kémi kọrin yẹn tí wọ́n mú tọ́bẹ̀ sí ní mú mi tègbè kó lọ gbàgbàdàn lọ kéwú àsìkò yẹn làwọn dìde làwọn jáde wọn ò béèrè pé àwọn wo làwọn dádì àwọn tí wọ́n ti wà ń bẹ̀ káwọn tó dé. mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹlòmíì wọ́n sì èjá ló sì ń pa lódò tóun náà ń gbé lọjà tó ń lọ tàǹgbà yẹn tó kàn ń gbọ́ orin tóun náà wọnú yàrá ẹ̀ tó náà tó ń try tó máìmù ẹ̀ orin olórin lénìí torí pé Ọlọ́run ọba ti gbàdúrà ẹ̀ Ọlọ́run ti fún lọ́rọ̀ sọ irú wọn náà á máa pàtàn tẹnu wọn ò ká. 53 báyìí 53 yà ṣèlú ẹgbẹ́ adó ń gbani ẹ̀mí ìṣẹ́gbẹ́ wọn àbúrò mi náà fàtà yìí tó bá sọ orin ẹ̀yẹ ligansa ọmọ iṣẹ́ ń dáhà jọ jẹ́ kínní yẹn ligansa jẹ́ ọmọ jẹ̀dáàdì àwọn náà gbé ní lẹ́yìn ọ̀gá ni ẹ̀yin nínú wà eégún olórin kẹ ìrọ̀rùn àwọn ẹ̀ tí ẹ̀ jìnnà sí ní púpọ̀. irú tọ̀tọ̀ lórí kan bàdàn tó pa sáwọn ẹgbẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ṣe pé nígbà tí ò jẹ́ nǹkan kan àwọn ni wọ́n dúró tì tí wọ́n fà á dìde mí ní báwọn ṣọ̀tẹ̀ ṣẹ̀fíù máa ń sọ̀rọ̀ kan máa ní ẹni tó bá gbà pé olórin tó bá kùtà yìí tó bá gbà pé àgbà kan ló ń ṣe òun wọ́n máa ṣe pa ni o bọ̀tí wọ́n tó bá bìlí pé orí ẹ̀ ló ń ṣe ẹ́ orí olórí ò kì í ṣèyàn wọ́n náà dìde tásìkò bá tó bá sí bẹ̀rù òbí tí mo ní tí wọ́n sọ pé dandan tí wọ́n lọ kéwú tí mo fi Abẹ́òkúta lẹ̀ ẹ wo bí gbogbo àwọn tó ń sọ pé lẹ́yìn Àlàó àwọn ọlọ́kàn kò máa ń wẹ lómi báyìí ni
ẹ kì í sọ nǹkan fún yín jẹ́ mọ̀ pé mo ní nǹkan mẹ́ta kan mo ní rẹ́kọ̀dù mẹ́ta kan lọ́wọ́ tí kò sí yàrá ìyá olórin kan tó ní lábẹ́kúta ẹ̀ mo ṣe bàlájì Dr. Sefiu Alao mi ò torí wọn fi hàn but bàlájì ṣe bí wọ́n ṣe dọ́gba wọn tó lábẹ́kúta ẹ̀ wọn ò ní rẹ́kọ̀dù mẹ́ta yẹn lọ́wọ́ pé onífújì lábẹ́kúta ẹ̀ ó máa kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù láyé ẹ̀ tó máa jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò mi ò sọ àwọn promo mi sọ mákẹ́tà o ọ̀tọ̀ làwọn mákẹ́tà tó ń ta rẹ́kọ̀dù ń ta fíìmù àwọn ẹ̀fẹ́ tajà àwọn fẹ́ rówó ni o but sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò sọ̀rọ̀sọ̀rọ̀ orí tẹlifíṣàn ló máa ṣe rẹ́kọ̀dù tó máa ṣe pósítà tó máa lọ́ǹchì rẹ́kọ̀dù tó máa ṣe mass dubbing tó máa mú mástà rẹ́kọ̀dù yẹn lọ sí náírà ńgbà yẹn torí ẹlòmíì gan rẹ́kọ̀dù yóò dé náírà rí òun náà ń pèrè ẹ̀ ní style Abẹ́òkúta yìí agboolé àwọn dẹ́ẹ̀kì agboolé òun náà fi ń dẹ́ẹ̀kì rẹ́kọ̀dù ẹ̀ tó máa lọ print lé lórí kì í ṣe rẹ́kọ̀dù bá ṣe pọ̀ tó là ń sọ o mo ṣe rẹ́kọ̀dù 40 mo ṣe 20 mo ṣe 30 òun tó là ń sọ o achievement yẹn là ń béèrè wọ́n ṣe nǹkan yẹn débi pé ọ̀gá mi ààrẹ Dr. Sashina Akanni tó ń bá tún lé lábẹ́kúta yìí àìmọye eré ní ọ̀dẹ́dá lóyìnbó ṣé tó bọ̀dá máa ní play ọmọ àpè wípé Abbas wọn ni kò máa lọ síbẹ̀ yẹn ẹ̀gbọ́n mi ò kégbèrò Ọlọ́run bá mi gbàdúrà wọn kọ́lọ́n jẹ́ kí ni wọ́n pẹ́ àwọn lọ́wọ́ tún ààrẹ Sashina Akanni ọmọ àpè wípé Abbas bolo wà ọ̀gá ẹni ṣó ó ń bọ̀ nbẹ̀ yẹn bọ̀ kótó débẹ̀ máa lọ play lọ tí n bá tọ́gà bá dé tí n bá pawó lẹ̀ tí n bá wà bẹ́rẹ̀ ìṣèjì ọmọ àpè mi padà ní ọmọ àní oyè Abbas yà lọ kó wẹ̀ ìwọ lólówó ẹ̀ wàláì súnmọ́ bí láì làṣẹláwà mo ní rẹ́kọ̀dù yẹn lọ́wọ́ rẹ́kọ̀dù pé ààrẹ Sunday ọmọ Ògúnṣọlá tántálá àwọn lẹni tí mò ń sọ àwọn ni first sọ̀rọ̀sọ̀rọ̀ tí kìí ṣe pé olórin fúnra rẹ̀ lọ dọ́ọ̀bù ó kó fún wọn kọ́ bá wọn tà kọ́ forúkọ wọn polówó kọ́ àwọn fún ara wọn ni wọ́n ṣe nǹkan yẹn ni mo ṣe mú pósítà yìí wá gbẹ́ bèèrè lábẹ́kúta wípé nínú gbogbo olórin Abẹ́òkúta yìí yàtọ̀ sí Alhaji Dr. Sefiu Alao Adékúnlé ẹ wá sọ fún mi olórin tí wọ́n tó first record ẹ̀ tó kọ́kọ́ ṣe lábẹ́kúta yìí pósítà tí wọ́n lò fún rẹ̀ ọdún tèmi first record mi ní 2005 ṣé o ti rí ṣé o rí bó ṣe tó mo rò pé ìwọ náà rí ìwọ náà fojú ara ẹ rí orí pé kì í ṣe alálẹ̀mẹ́gbẹ̀ẹ́lé kì í ṣe oníkóńkóló kì í ṣe àwọn pósítà kéékèèké mo sọ mo tún tẹnu mọ́ wípé first record tí sọ̀rọ̀sọ̀rọ̀ máa gbé jáde wọ́n máa ṣe irú pósítà yìí rẹ́kọ̀dù Abbas ni ibẹ̀ kọ́ ni mo ń lọ Ọlọ́run tó wá ṣoore kan nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní súnmọ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àkọ́kọ́ onífújì lábẹ́kúta yìí tí ò sẹ́ni tó lè jiyàn sí tó máa ṣe jíngù fúnra rẹ̀ táwọn pìrìsẹ́ńtà bíi 15 máa pílẹ̀ lórí rédíò méjì ló wà ń gbà yẹn OGBC àti Paramount FM àkọ́kọ́ pé lórin fújì ó máa kọ́kọ́ ṣe jíngù tó máa gbọ́ lórí rédíò Abbas náà ni o wọ́n dẹ̀ níjọ́ wo la bẹ̀rẹ̀ o wọ́n láwọn ọ̀gá wa o ọmọ mi à gbọ́rọ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ o but tásìkò ọ̀rọ̀ bá tó èèyàn kì í sọ téèyàn bá ṣe interview kó máa wo nǹkan tó máa sọ lórí ẹ̀ nǹkan tó máa sọ táwọn etí àwọn èèyàn máa criticize ẹ̀ wọ́n máa bí ẹ́ tó ní ránṣà má sọ má gbéra ẹ kọjá bó ṣe mọ àìmọye tó lòun ju Sefiu lọ lábẹ́kúta yìí tó bá dé gbòòrò á lòun ju Sefiu lọ ta ló mọ̀ ẹ́ bọ̀ ṣe rí ibi tó lọ́n fà wá sí àdìsànà ògbólóhùn àdó Muhammad sallallahu alaihi wasallam tó máa ń ṣe ládùúà tó máa ń sọ pé Allahumma isgirni fi aini fakabirni fi uyuni nas Ọlọ́run jẹ́ kí n máa kéré lójú ara mi kí n máa tóbi lójú àwọn èèyàn gbólóhùn yìí lèmi tẹ̀lé o rẹ́kọ̀dù kejì nìyẹn mo ṣe jíngù mo ní jíngù 46 1 2 3 ẹ̀ka mo ní jíngù 46 lórí program mo jókòó yìí máa sọ iye tí mo ní lórí program ẹnì kọ̀ọ̀kan lábẹ́kúta yìí nígbà yẹn Allahu Akbar ẹ̀dẹ̀ ẹlẹ́wà lábẹ́kúta àwọn ọ̀dẹ̀ rí wọn ọ̀dẹ̀ mọ̀ yín ẹ wá ń pàtó tẹnu yín yóò gbà àyè máa tẹ́ o èmi ò kí fẹ́ sọ̀rọ̀ o gẹ́gẹ́ bí ó jẹ́ pé mùsùlùmí gidi ò gbọ́dọ̀ tako mùsùlùmí ẹgbẹ́ but nǹkan tó dùn mí nínú nǹkan tí mò ń pa yìí mo ti ń gbóríṣiríṣi táwọn èèyàn ti ń sọ tó yẹ pé tó máa lọ ṣàpíáránsì tó máa lọ interview tó máa ní Abbas eégún olórin wọn ní àwọn ò mọ̀ wọn ní but èyí tí mo tún wá gbọ́ láti mọ̀ ò pé kò yẹ kó já Saheed bọ́lọ́mọ pé Landoma but kò yẹ kó jóun ló máa sọ orú ẹ̀ sí mi. eégún olórin kẹ ìrọ̀rùn ní tèmi Landoma ọ̀ sínú ọ̀gbìn. nígbà tẹ́mi wà nílé tí mò ń kọrin àwọn òtí wọn bí wọn àwọn òtí wọn ò tí bẹ̀rẹ̀ orin àsìkò táwọn àbá mi kì mí mọ́lẹ̀ tí wọ́n nílé kéwú yá mi gbọ́dọ̀ dúró mo tún dé Mushin Ọlọ́run tó gbàdúrà mi mo tún play jump ní Ṣàgá ní gáràjì Mushin níbi tó ṣe èṣù sí yẹn mo tún play jump mo tún play jump ń bẹ̀ mo play Allahu Akbar ó mà ṣe o tọ́lọ́run tó bá pẹ́ kọ́lọ́run tó gbàdúrà ẹ̀dá oríṣiríṣi nǹkan ló máa rí o kò yẹ kó jó òun ó dùn mí
mo ti ní mi ní pàtàn mi ní sọ báwo Ọlọ́run ṣe gbàdúrà mi tó ń di iṣẹ́ orin. Ẹ wo bí nígbà tá à ń sọ yẹn táwọn bá kágbolo wájọ tá à ń lò àwọn àbúrò wa tá à ń sọ yìí táwọn bá dé láti ibi iṣẹ́ wọn tí wọ́n ń kọ́ ń gbà yẹn tán bá dé irú àwọn làǹdọ́mà yẹn tán bá dé ni wọ́n máa wò pé àwọn olórí wo ló ń ṣe ìrìásà ládùúgbò àwọn olórí wo ló ń ṣe ìrìásà ládùúgbò torí pé nǹkan tí wọ́n láìkì tó wọ́n àwọn náà láti ṣe táwọn náà fẹ́ ṣe náà máa ń lọ wò gbà yẹn táwọn àfi kúrò tí mo fi kúrò lábẹ́kúta mi ò mọ làǹdọ́mà táwọn bàbá mi fi tán gbé mi kúrò lábẹ́kúta pé kí n bọ̀ lé kéwú èmi ò mọ làǹdọ́mà o bọ̀tí nígbà tí mo dé mo rí pé mo ti gbọ́ sàǹtọ́mà mo ti gbọ́ làǹdọ́mà mo ti gbọ́ tọ̀rásco mo wá rí pé sáìdì bíi Abẹ́òkúta north ní sáìdì Ajítàádùn lọ sí bẹ̀rẹ̀ kò lọ sí nǹkan kan yẹn ni wọ́n wà mo ní Ọlọ́run ò mà ṣe kí n tó lọ mi ò gbá àwọn orúkọ yìí mo dẹ̀ tún dé èrò ti ń pọ̀ sí ajẹ́ pé ọkọ tèmi náà balẹ̀ láti lè ṣe nǹkan tí mo fẹ́ ṣe torí wípé ní ìsìn àti pọ̀ ẹnìkan ò ní ráyè tẹnìkan ìgbà tèmi bẹ̀rẹ̀ yẹn èèyàn kéré o gbogbo ẹnu mo fi sọ o èèyàn kéré o but nǹkan tó block nǹkan tó fa àwọn ọ̀tàn tẹ́lómi ìgbà tó ń pa yìí ó ní pé torí pé àwọn òbí mi sọ pé dandan àwọn ò fẹ́ kí n kọrin kí n sáwà lọ kéwú alhamdulilayi mo kéwú mo ní ṣàwádà mi náà mo ní certificate but nǹkan tó wà nù kádàrá mi yẹn kò sọ ọgbọ́n tí mo fẹ́ dá. Àjàsá Adé Khalifa ọba kó má gbà sáà lọ́wọ́ mi o Babátúndé ọmọ Ṣéwù ọba kó má gbà sáà lọ́wọ́ mi torí gbogbo ènìyàn náà mọ̀ pé Khalifa yóò ọba eléré ló jẹ́ ọmọ Akànní Adésínà wọ́n mọ̀ pé Khalifa yìí ọmọ bàbá ọ̀gá nínú eléré ló jẹ́ o Àjàsá Adé Khalifa ọba kó má gbà sáà lọ́wọ́ mi mo nígbàrà tójúmọ́mọ́ ni màmá mi bá ń bi mí o pé ṣe kí ni màmá ṣe èmi sì ń fèsì wípé ẹnu ṣáá ní ìwò ta o tí n ó fi dé ènìyàn gidi àmọ́ pé adé tó kúnjọ sí màmá ti súre fún mi pé kí n máa lọ ọ̀nà àṣì ó ní bí mo bá ṣe ń fà á lọ́wọ́ mi yóò máa sì tó kémi máa lọ ọ̀nà àṣì ẹnu wọ̀n rè ẹnu má pa mí kó là mí o ẹnu òrìṣà ńlá ajígbòbí ní kùtù egbò ayérayé tí ò lè san o ẹnu òrìṣà ńlá Olúwa bá ti rí bá Olúwa bá ti rí bá òrìṣà bí ọ̀ fún o máa sí ojoojúmọ́ ló máa ń gbẹbọ tọmọdé pẹ̀lú àgbà o mo wá ní olúbọ̀bọ̀ tí rí bọ̀ ṣóhun ṣáàní mouth ẹnu lẹ́bọ àtòjẹ tó ta má pa mí ó gbà mí lání adíjọbọ òrìṣà tí gbogbo ènìyàn máa ń bọ ọba aláwùrà má jẹ́ kẹ́ ẹnu tèmi pa mí ẹni tírú ẹ̀ báhùn ohun náà ya tètè tọrọ ẹnu tèmi ò ní pa mí ọkàn kadiri yìí èmi náà ò dákẹ́ o lórí rédíò mo ní promo 6 25 minutes ni wọ́n máa ń pè é lójú ibc gbáyìn kí Paramount tó dé mo láǹfààní àti sọ̀rọ̀ lórí prógráàmù Bọ̀dá Gbénga Adébóyè lọ́dún kan ọ̀rẹ́ mi kan kọ́lọ́n foríjì Ṣeun Òkìkí Roma náà ń pè bọ̀dá láwọn fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe bí 7 years àbí 3 years nígbà bí 3 years tí wọ́n ti ń present ní OGBC lọ́dún yẹn wọ́n wá ní gbogbo eléyìí làwọn pè ọ̀rẹ́ mi olówó pè mí pé ọ̀gbẹ́ni ìwọ náà jẹ́ ká lọ pé àwọn ṣe ìfíwà Àlàó àwọn ṣínà kan ní àwọn nǹkan kan ló wà bẹ́ẹ̀ wọ́n lè aláwọ̀ káwà kéèké ó lẹ́gbọ́n yẹn alálùjọ̀nù ni o ó láàlè débẹ̀ kó ní káwọn ọ̀gá yẹn kí wọ́n sì dúró pé láwọn ọmọ kéèké ló ń máa pè ń bá tẹ̀lé nígbà tá a débẹ̀ lóòótọ́ bọ̀dá ń ṣe prógráàmù lọ àwọn bàbá olómi bàbá kìnnì kan ogun wọn ti wà ń bẹ̀ Àlàájì Ṣẹ̀fíù Àlàó àwọn àti ààrẹ wọ́n ń sọ̀rọ̀ ń ta bàbá àrà náà wà ń bẹ̀ ìjọ tí mò ń sọ yìí bọ̀dá yẹn wá bọ́ ta Bọ̀dá Gbénga bọ́ ta ìgbà tí wọ́n bọ́ ta ọkàn lọ bí wọ́n lọ tọ́lẹ̀tì bí wọ́n fẹ́ lọ ṣe nǹkan kan ni ọkàn rí wá ń bi táwa jókòó sí báyìí àwa mẹ̀kúnnù Ọlọ́run àwa táì tí ì lórúkọ àwa gúdà àwọn star ti wà nínú ilé àwa gúdà làwa àwa jókòó sẹ́gbẹ̀ẹ́ wa ọkàn bọ̀dá yẹn kàn bọ́ ta ó kàn dúró báyìí ẹ̀yin wo lélẹ̀ ṣé ó ní àwọn ọmọ yín ni sà ẹ̀yin ọmọ mi wo ó ní òun Ṣeun Òkìkí Roma tóun kọ fújì kìnnìkan wọ́n ní bọ̀lọ̀dẹ̀ oníṣàpọ̀n lòun wà mo ní wọ́n ní wọ́n kọ́ ohun tèmi tiẹ̀ ń gbọ̀n àti ohun tó ń gbọ̀n ẹ̀gbọ́n ló máa ẹ̀pù mi ọ̀gá sáà ọlọ́gá kọ́ Ọlọ́run lọ́gá ó kí ló ń ṣẹlẹ̀ mo ní olórin lèmi náà Abẹ́òkúta ilé mi náà wà èmi náà gbọ́ pé ẹ̀yìn sanipasi lèmi náà ṣe wà olórin dẹ̀ ni wọ̀nyí náà mo ní bẹ́ẹ̀ ni sà ó dẹ̀ lè kọrin mo ní lè kọrin yá kọrin fún mi níbi tó dúró sí mi ọ̀rẹ́ yá kọrin fún mi ẹni màá ní kékeré làkù kọ́ńkọ́ Àjàsá tún náà yóò ṣe tún lé mo ṣe gédéhùn bọ̀dá ni ó máa kọrin lé ni ọ̀rẹ́ mi tó ń mi lọ gan wọn ì tí ì sọ fún kó máa kọrin lé ni má dìde lóru má bẹ̀rẹ̀ rìhásà ló fi jẹ́ pé mo láǹfààní àti kọrin lórí prógráàmù Bọ̀dá Gbénga Adébóyè kọ́lọ́n bá mi foríjì wọn ayé wọn kọ́lọ́n tó wà bá mi tún ṣe torí bọ̀dá dáadáa ni
ni mo fi kọrin bẹ̀. Ṣé wá rí nǹkan kan wà tó jẹ́ pé tí ẹ̀dá ò bá ní láyé wàláhì kò lè débi tó ń lọ. Òun ni kọ̀nọ́à ayé ọkàn. Gbogbo kò tọ́lọ́run bá tó ẹ sí tó o bá gbà fọlọ́run tó o bá ń ṣagídí pẹ̀lú ọlọ́run tó ń yí sí àrìmọ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run máa ń dáyàn padà ni o. Nínú gbogbo ẹ kí n ṣàṣírí kan nínú gbogbo onífújì tó wà lábẹ́kúta mo sọ lójú ọ̀gá mi Ṣẹ̀fí Wàlà o mo ní èmi nìmọ̀ mú gbogbo yín sàtífíkẹ́ẹ̀tì mú lọ́wọ́ kò sí ẹ béèrè lábẹ́kúta yìí ọ̀nà ti jìn ipò tó yẹ kó tòmí sí wọ́n tòmí sí lẹ́yìn tí mò ń sọ̀rọ̀ yìí lẹ́yìn Mọ̀rúfù Onírú kọ́lọ́n bá mi gbàdúrà ọmọlẹ́sìn oníṣẹ́ àmà gbogbo onífújì Abẹ́òkúta Ẹ̀gbá wa yìí lẹ́yìn Mọ̀rúfù Onírú èmi tí mo jókòó yìí ní fáìsì àmà gbogbo onífújì Abẹ́òkúta yìí kódà mo tún sọ fún wọn pé ó dá níbi tí mo bá dé yìí kéwú tí mo ké àwọn àáfàá mi ń béèrè pé ṣé ò ní lo kéwú yìí fún wa rárá ni ó ní kì í ṣe gbogbo ẹni tó lọ kéwú ló máa ṣàfà kì í ṣe gbogbo ló máa ṣe wáàsí kì í ṣe gbogbo ló máa kọ́ mọ́ kéwú kì í ṣe gbogbo ló máa ṣe iṣẹ́ óyá mowó wá lọ tó kúkó lọ orí ẹdìyẹ orí kìíní kì í ṣe gbogbo ló máa ṣe Ọlọ́run sọ pé orí ahọ́n tèmi lèmi ti máa ṣe wáàsí tèmi wáàsí ni mò ń ṣe o orin tèmi mo fi ń ṣe wáàsí ni o ẹ wo bí interview tí mò ń ṣe wáàsí ni mo fi ń ṣe fẹ́ni tó bá ti gbéra ẹ̀ kọjá ibi tọ́lọ́run tò sí ó lè rọra dáre ẹ̀ padà sí ibi tọ́lọ́run fi sí ó bá lè rọ́nà lọ ṣé ẹ wá rí kẹta ṣé ẹ tún wò rí kẹta tí mo tún ní tó lórí nǹkan kan ò ní ẹ má jẹ́ ń tàn yín jẹ o mo lè present o lẹ́yìn pé mò ń kọrin sórí jingle èmi náà ń voice over tó o ti bẹ̀rẹ̀ nìyẹn gbogbo ẹ̀yin èèyàn pátápátá níbo lẹ̀ ń wò ó àwọn oníwo lẹ̀ ń gbọ́ àlétò wo lẹ̀ ń gbọ́ lórí rédíò àti ìdí tẹ̀ ń wò lórí tẹlifíṣàn yìí ẹ lọ sórí YouTube kẹ ẹ lọ tẹ Kasinati Sugar One tẹ ẹ bá ti débẹ̀ àwọn ètò Kasinati ó lóyin ó ládùn ó lọ́gbọ́n nù kò sígbà tó máa gbọ́ àbí tó máa fojú ara ẹ wò tí wọn náà ní rọ́gbọ́n kankan bẹ̀ torí Ọlọ́run má gọra ẹ o ìwọ náà máa gbọ́ ètò Kasinati gbogbo àwọn tí wọ́n náwó sétò yìí àṣírí wọn ò ní tú torí pé gbogbo báwọn náà ṣe ń ná ni wọ́n rí ìlọ́po ẹ̀ lórí iṣẹ́ wọn wà ní dáwọ́ dúró. Eléyìí ẹ bá rí dáadáa rí pósítà yẹn bó egbóni tó ẹ rí i pé ojú ẹni tó wà ńbẹ̀ kò jojú ẹni tó ń ṣe interview nǹkan tẹ́ fi máa mọ̀ nìyẹn o 2005 year 2005 20 years ago ni mo ṣe rẹ́kọ̀dù nǹkan tó jẹ́ káwọn èèyàn máa wò pé ṣé wèrè kọ́ lé léyìí àbí èrò ló ti wọlé dé nígbà mo dé láti ilé kéwú jẹ́ kí gbogbo àwọn táwọn tí wọ́n sí bẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti débẹ̀ wọ́n ti dìde kí làwọn fẹ́ mú wọ̀ tán máa mọ̀ pé ọ̀gá lélẹ́yìí èmi dẹ̀ rí gẹ́gẹ́ ń wò mí artist ni mí onítíátà ni mí mo jẹ́ ọmọọṣẹ́ ọ̀gá mi Haji Lukman ọmọlóyèdè Ọláìyá ni mò ń sọ mo jẹ́ ọmọọṣẹ́ Yẹmí Adégúnjú mo jẹ́ ọmọọṣẹ́ Ṣẹ́gun Adéníjì tí gbogbo èèyàn mọ̀ sí Samaye àwọn ọ̀gá mi ni mo súnmọ́ Ọláìyá wá ṣe fíìmù kan gbà yẹn Ìrù Ẹṣin tó yẹ pé àti gbé fíìmù yẹn káàkiri níta níta gbé fíìmù yẹn káàkiri Ọlọ́run wá kà mí mọ́ wọn èmi Káyọ̀dé Akíndínà Sake ẹ̀gbọ́n wa tó ti ṣaláìsí kọ́lọ́ bá mi foríjì wọn Alásàrì apọ̀ ńgbà yẹn tá a tẹ̀lé Ọláìyá lọ ṣó fíìmù yẹn ní Ghana àkọ́kọ́ láyé mi tí màá kúrò Nàìjíríà olórin mi ò kúrò Nàìjíríà rí kó kọjá Kútọ́nù a máa pàṣẹ bí ẹni pé gbogbo Áfíríkà ló ti dé àwọn òfin gbéraga ó ní ìlú tá a ti wọ̀ nídìí tíátà jẹ́ pé àwọn ọ̀gá wa wọn lọ sí fíìmù pé tá à ń tẹ̀lé wọn jẹ́ pé nínú hall kí wọ́n tó bẹ̀rẹ̀ fíìmù a máa ń ṣe nǹkan kan èmi máa mú keyboard oníkẹ́sẹ̀tì máa ń mu travel tá a fẹ́ travel máa mú keyboard yẹn máa kì bọ́nú téèpù inú hall tá a bá ti fẹ́ show máìkì méjì ló máa wà nínú hall máa mú máìkì kan máa gbé sí ẹnu téèpù yẹn torí téèpù yẹn kò ní speaker tó tóbi máa mú máìkì kan máa gbé sí ẹnu téèpù yẹn báyìí máa mú máìkì kejì máa fi kọrin máa play keyboard so ńgbà tá a dé ìlú Ghana mo rí pé gbogbo àwọn fíìmù tó kù tán wá show ní ibi tá a lọ yẹn bíi national theatre wọn ni òun láti lọ tó fíìmù Ìrù Ẹṣin Ọláìyá yẹn kí ni nǹkan tó mẹ́fà rẹ ni pé àwọn olórin wọn ń bẹ̀ wọ́n máa ń kun ojú níbẹ̀ mo wá rí i pé ó dà ń pé léyìí tó yàtọ̀ gbogbo àwọn olórin yìí báyìí wọ́n ń kojú ni o gbóbìnrin kọrin akójú ọkùnrin kọrin akójú eléyìí náà dáa èyí tí mo rí mú bọ̀ yìí náà dáa mo bá padà dé Nàìjíríà èmi tó bẹ̀rẹ̀ sí ní kojú ńgbà kan dé tí mo kọ́ karabọ̀ wèrè náà ń pè mí o àwọn oníwèrè bolé lè ti wá wèrè wòrè ọ̀tà àwọn tí wọ́n mọ̀ mí wọ́n ní ó fẹ́ dà fáàtì fújì gba another dimension ni lẹ́yìn ìgbà tẹ́mi kojú tí mo dé láti Ghana tí mo kojú onílágbára ṣe jáde tó ń lo mask lẹ́yìn ìgbà tẹ́mi dé tí mo kojú tí mo ṣe first record yìí òun ni Tàmẹ́dò Kétu jáde mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Tàmẹ́dò Kétu náà tó bá mi ì mọbi tó wà báyìí bóyá Nàìjíríà ni bóyá ìlú òyìnbó ló wà bọ̀ tó bá ń gbọ́ a wò pé ẹ̀gbọ́n wèrè tó wọn àti ìjọ pàdé ní Kétu rè mo jẹ́ kó mọ̀ wípé Ẹ̀gbá náà ń pè bí olóhùn Tàmẹ́dò Kétu lẹ́yìn ìgbà tẹ́mi ti dé gbogbo lónìí ti máa ń make up òun wà lọ rán kinní kan wá fi sójú wá lóhùn Tàmẹ́dò Kétu wọ́n wá jọ gbé wa pàdé ó mọ̀ pé bíìtì náà ń jólè kó orin náà ń jó lábẹ́kúta bíìtì náà ń jólè kó orin náà ń jó lábẹ́kúta owó mi títí mo ní tọ́ndà wà lágbo yẹn mo ní tọ́ndà ní ẹ̀yin orin Abẹ́òkúta kí ló dé náà ẹ máa fẹ́ kọrin kú ni ẹ kì í fàyè lẹ́fù bíìtì mo wò pẹ̀lú nǹkan tó sọ bíìtì náà ń jólè kó
orin náà ń jó lábẹ́òkúta lẹ́kọ̀ọ́ tó bá ẹyin tèmi ẹ wá gbọ́ wọ́n lè lù yẹ fún 10 minutes ẹ̀yin jó lọ ni wọ́n lábẹ́òkúta wọn níbẹ̀ jó lẹ́yìn èmi tẹ̀yìn gbọ́ yẹn nǹkan tó kàn lẹ́yìn ẹ̀nà fẹ́ gbọ́ lẹ́yìn kó máa kọrin lọ gbóru yá ló fi jẹ́ pé owó rẹ́kọ̀dù tèmi àyè bíìtì ò fi bẹ́ẹ̀ pọ̀ nú ẹ̀ orin ni mọ́yìn elédè yẹn nígbà tí mo dé látọ̀hún yẹn láti Ghana yẹn èmi náà wá kun ojú nígbà tí mo kojú yẹn táwọn èèyàn wá rí ẹ wo àwọn tí mo ti ń lé mú tẹ́tẹ́lẹ̀ tí wọn ò lè sponsor rẹ́kọ̀dù fún mi tí wọn ò lè ṣe anything owó dáhùn tó ń pè mí pé ìwọ náà lọ struggle lọ ṣe promo 5 minutes lọ ṣe promo má bẹ̀rẹ̀ sí ṣe promo mo ń ṣe promo mo ń dà sórí rédíò lórí mọ́yìn elédè yẹn nǹkan tí mo fi bẹ̀rẹ̀ ó fọ́nì sáwọn èèyàn ẹnìkan polówó ni ó ní mọ́yìn elédè rẹ̀ obìnrin ló polówó gbogbo àwọn elégbé àtẹ́wígbẹ̀dẹ̀ àtẹ̀mí náà tájọ wà studio àwa ní ẹ̀fọ́ lẹ̀lẹ̀ túkọ̀ wò mo wá lò ní Fẹlá mo lò ní Afro mo ní mọ́yìn elédè o mọ́yìn elédè ẹ̀fọ́ lẹ̀lẹ̀ túkọ̀ wò mọ́yìn elédè egungun olórin Túndé o Tàmẹ̀dò ti Túndé gbàràdà lára ti gbòde Mr Tàmẹ̀dò ti Túndé egungun olórin lóde ṣèbémi la dá ṣáṣá Mr Tàmẹ̀dò ti Túndé mo làgàrà wọjà mo dàwó di àsálà tó ń gbẹ́dìyẹ làlújá mọ́yìn elédè o mọ́yìn elédè ẹ̀fọ́ lẹ̀lẹ̀ túkọ̀ wò ó mọ́yìn elédè àgbò onílé ewúrẹ́ tó bá wọlé tí ò kágò onílé ó ti dẹran àmúso àgùntàn tó bá wọlé tí ò kágò onílé mo sákọ lọ bẹ́ẹ̀ àwọn àwòkọ́ ṣe afúlà àwọn fẹ́ máa jó ni ṣé kò ní sí fújì mẹ́ra bá ní egungun eléré tí wọ́n bá lè jẹ Tàmẹ̀dò tí wọ́n bá lè mú bàbá ń gànà kémi ṣáà ti lè máa kọrin àdìtú èdè orin ló wà lẹ́nu mi tí mo bá ti rálùjọ níṣẹ́ lára mi máa yá mo ní ẹ wò mí ọ̀pá tí ń rí mo dé egungun kan lẹ̀ ó kàn rún Mr Tàmẹ̀dò forí dá jìnnìjìnnì bólẹ̀ mo tún porí tó kì tó dùn mo fi pàlùjọ wọlé o tarúgbó tómi dán ló wá ń bá mi jólù mi wọ́n fọwọ́ dábàdì wọ́n kàn jó mùkúlùmù kẹ mo wá ti mo ní wọ́n jùdí rèé wọ́n máa jùdí wúkẹ́wúkẹ́ wà wọ́n ọmọge ẹwà àwọn ọmọge bọ́n ṣe ń jùdí wúkẹ́wúkẹ́ mo ní ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lèyí o yọ́bíyọ́bí ìṣẹ́ bá mi jó ẹwà àwọn ọmọge bọ́n ṣe ń jùdí wúkẹ́ mo lé gúngún eléré mo là lọ́kàn ò wá lọ Mr Tàmẹ̀dò mo là lọ́kàn ò wá lọ ta ló máa bẹ́jà omi pò ó tán o kò ì sí kò ì sí lómi o ta ló máa forin bárù mi pàpòrò gan ń wo ìmọ̀ ta ló máa forin bárù mi tàpòrò gan ń wo ìmọ̀ ẹ̀wòlú ẹ̀wòrin odùn olórin ẹ̀dànsíà ẹ̀wòlú ẹ̀wòrin odùn olóyin ẹ̀dànsíà wọ́n ju dìrẹ̀ o nígbà tẹ́mi kọ́ yẹn bàbá ní gbogbo Abẹ́òkúta yìí wọ́n ń polówó rẹ́kọ̀dù nọmba 1 tún ni mi mo gbé fún Tántálá mo gbé fún Fásunlé Mákindé mo gbé fún Aláwìyé mo gbé fún Kàsùnàtì mo gbé fún gbogbo àwọn tí mi ò rántí orúkọ wọn àbúrò mi Ayọ̀bámi Adélání IAS nígbà yẹn ọba lọ́la náà jẹ́ nígbà yẹn làwọn náà kúrò lọ́dọ̀ ọ̀gá wọn Táíwò Àlàbí afàdápàkùrọ̀ alétéńté jọba lójúde Òṣogbo gbogbo wọn lèmi yóò sì mọ̀ olórin tí ò dá wọn àwọn tó ń sọ ìgbọ́n olórin mi ò dá wọn mọ̀ ó dẹ̀ lówó òbíṣẹ́gbẹ́ àbáṣì olórin mi ò mọ̀ wọn bíṣọ̀ wọn lórí ó dẹ̀ sọ pé òun náà ọ̀gá àbáṣì lòún jẹ́ lábẹ́òkúta yìí wọn ò ronú rárá wọn ò rọ́rọ̀ sọ o. nígbà tí mo wá rí pé àwọn àfáà mi ń bínú yẹn ń bá wò pé ó dáa màá ti Islamic bọnu fújì mi tàbí nǹkan tẹ́ fẹ́ nìyẹn ẹ fẹ́ fújì yẹn kí n sún sẹ́yìn kí n jẹ́ kíkéwú tí mo kí yẹn kó yọ ọ́nú ẹ̀ n bá gbére àsàlátù wọlé ọ̀rẹ́ mi ni àwọn àfáà mi ní kí n kéwú rẹ̀ fẹ́ kéwú àbí kí n tún túmọ̀ ẹ̀kún wọ́n mọ̀ pé nǹkan táwọn kọ́ mi ò gbàgbé mo ní òǹsórí níbi sítíríkà jẹ̀mílà òǹsórí níbi sítíríkà jẹ̀mílà aláwùdákùn bàṣírí mi nínú àṣírí ẹ tó rẹwà láyé nínú àrírí ẹ tó rẹwà jù láyé òǹsórí níbi sítíríkà jẹ̀mílà ọlọ́run o ìsìgìfìrù rọ́bà kun iná wúká náà gàfárá ìsìgìfìrù rọ́bà kun iná wúká náà gàfárá àwọn abẹ́rẹ́ àsìkiri ló bá di astaga fúru láì àlà astaga ọlọ́run ọba gbà mí mo tú bá pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run èmi mo ń lò déré o kódà kò sóde tí mi ò kí lọ àfi ìtàn bá pè mí tí mbàráyè lòkù gbogbo àwọn ẹ̀yin tẹ́ fẹ́ ṣe pa títẹ̀ bí nípe eégún olórin tẹ́ ń gbọ́ngbà kan wọ́n ní kòkó fújì mọ́ irọ́ ni o èmi mo sì wá ń di fújì Islamic fújì ni mò ń kọ ni o ṣé ẹ̀yin náà gbọ́ ẹgbọ́n mi sọ mo ní wọ́n ti sọ mí lórúkọ tuntun ayé yẹ pè mí lórúkọ tuntun wọ́n ti sọ mí lórúkọ tuntun ayé yẹ pè mí lórúkọ tuntun Síkírù láyì ọmọ Ṣéhù ẹ pè mí lórúkọ tuntun ara ire tó hùn mí ni òfin mi dá àwọn kò sọgbọ́n béèyàn ṣe fẹ́ rìn torí òní mì nínú rìn tẹ̀mí rìn torí mi mì abímọ ká tó lọ ṣó tínú wa dẹ̀ ń dùn àwọn èèyàn tí ń ṣe fàájì àti ra kinní tó máa ń mu yẹn fáwọn èèyàn
táwọn èèyàn ti ń dunnú pé ìbejì bàbá ìbejì níbi tá a lè ti ń kọrin lọ́wọ́ mbẹ̀ oníṣọ́ọ̀ṣì kan dé wà bá wa ó ní alàgbà ẹ má dunnú jù o torí pé orí tọ́lọ́run bá ṣe fún yín kan ṣo ni o mo ń wo bí wèrè pé méjì bẹ́ẹ̀ kan ṣo báwo èmi tọ́kẹ́ ìbejì ni mo bí ń lé ìgbà tí máa kúrò ní lóde yẹn tí máa délé báyìí òkú ọmọ kejì ni mo bá nínú ìrírí tí mo rí nídìí iṣẹ́ orin ni. Ìkejì mo lọ sóde tí n bá fa orí mi tẹ́ ẹ bá wo bẹ̀ tẹ́ ẹ bá rápá mi ò jálè o mi ò jóbìnrin gbé mi ìfẹ́yàwó níyàwó nídìí iṣẹ́ orin ni o wọ́n ń pè ibì kan ní Ṣàngó nígboro Ìbàdàn mo lọ kọrin bẹ̀ nígbà tí àwọn ará bíi máa dé kéré ni mo pè wọn ò tiẹ̀ gbowó wọ́n ní bàbá ọlọ́mọ tí wọ́n á ṣeré fún wọn ló ti ṣẹ̀ wọ́n tẹ́lẹ̀ nígbà tí máa wẹ̀yìn alójì ni wọ́n là mọ́ mi lórí o alójì ta fi ń tanná táwọn oníṣẹ́ máa fi ń tanná ságbo ṣé ẹ rí ẹ wo bí ṣé ẹ rí ẹ má yẹ ká tanra wa jẹ o nígbà tí mo bẹ̀rẹ̀ rọ mi mo ní àwọn ọ̀rọ̀ kan wà tí ò gbẹnu ọmọdé àwọn bàbá oní Yorùbá wọ́n ní mọ́mì mi ẹ pàdí mọ́ wọ́n ní ẹnu ọmọ ò gbà ṣé rí ọ̀rọ̀ kọ́rẹ́nsì ẹ má yẹ kí n tàn yín jẹ o àwọn ọ̀tọ̀ tí kọ́rẹ́nsì ń pa ó kọjá ẹnu ẹ̀ ṣùgbọ́n ṣé rí mo gbà wípé owó ní problem kan ẹ̀ ní kí problem ẹ̀ ìgbéraga ni o ìwọ tó lọ́n bá fún lówó tó bá ní ìgbéraga máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo tí kọ́rẹ́nsì ń ṣe yẹn ó yọ̀ sọ́ lọ́run ni ṣé bọ́ Ọlọ́run àwọn òkìṣẹ́gbẹ́ kọ́rẹ́nsì lọ́jọ́ orí àkìṣẹ́gbẹ́ kọ́rẹ́nsì lọ́jọ́ orí nínú orin àkìṣẹ́gbẹ́ ṣùgbọ́n gbàtọ́ Ọlọ́run dé sọ́dọ̀ ẹ̀ tó náà tó wẹ̀ Yorùbá yìí tó wo orí tọ́lọ́run bá ṣe fóun ló ń pàtàn Pàṣọ ìgbà tẹ́mi lọ sí Ìbàdàn ní má nà tán ní bẹ̀rẹ̀ tí mo tán gbé mi lọ play mi látàbí tó ń tẹ̀lé mọ́ kọ́rẹ́nsì o bọ̀dá àṣírí ni mo mọ̀ o bọ̀dá àṣírí Àyìndé mèrèǹgè àwọn ni mo mọ̀ ó tún ku ẹ̀gbọ́n kan Àyìnlá Kàràṣì. ṣé ẹ rí ọ̀rọ̀ Táyé àti Pàṣọ Aláàjì Pàṣọ ló jẹ̀bi lọ́dọ̀ mi àwọn náà jẹ̀bi lọ́dọ̀ mi. ọ̀rọ̀ Táyé kọ́rẹ́nsì pẹ̀lú Pàṣọ kò tọ́ lẹ́nu mi kí n sọ pé mo blame Pàṣọ torí pé Pàṣọ tí ó bá sí Pàṣọ ni ọlá omi lẹja ń jẹ o anything tí kọ́rẹ́nsì bá jẹ́ lónìí wàláì small mo tún forúkọ náà bàbúrò wàláì small bí láì làsí láwùwà gbogbo tó bá gbàgbé orísun yẹn ó máa gbẹ o nǹkan tí kọ́rẹ́nsì ṣe lórí ipò tiẹ̀ lórí ipò sọ̀rọ̀ jáde sí Pàṣọ Ọlọ́run máa bí o ń sọ̀rọ̀ bí ìgbà táwọn pé èèyàn ń bẹ́gbẹ́ sọ̀rọ̀ bí ìgbà téèyàn bá ń bá ẹgbẹ́ sọ̀rọ̀ ṣe é rí mo sọ lẹ́ẹ̀kan àníṣẹ́ ó lẹ́wọ́ bí kí wọ́n kó lóòótọ́ kó jẹ́ pé mo sọ ni o pé kó jẹ́ pé ní táyì ìgbà tẹ́mi wà lólúmọ yẹn kó jẹ́ pé Alhaji Dr. Sefiu Alao Adékúnlé kó jẹ́ pé àwọn náà ṣe nǹkan ní abẹ́lé ńgbà ìwọ̀n ìtì jáde tẹ́mi fara mi mọ̀ ẹnu mi ò gbà àti wá bọ́ àti bọ́ sí online tí máa sọ pé Alhaji Dr. Sefiu Alao yẹn nígbà tí mo wà lólúmọ high school àwọn bọ̀dá sẹ́mi ṣàfẹ́sẹ́ sẹ́ẹ̀tì jọ ni wọ́n jọ jẹ́ kí nìkan gbà yẹn kò tọ́ sẹ́nu mi àwọn ọ̀tàn kan wà tẹ́nu èèyàn ò gbà tá bá sọ̀rọ̀ débẹ̀ ọ̀pọ̀lọ́ ní tá bá sọ̀rọ̀ débi òrùkáfò ni láti ẹ̀rọ àwọn pìrìsẹ́ńtà kí wọ́n tọ̀rọ̀ bọ́ lẹ́nu ó gbọ́dọ̀ pẹ́ sọ ni ẹ wo bí wàhálà ìsúnmọ́lẹ̀ àti láwà ọlá Táyé Pàṣọ ó ní kọ́rẹ́nsì jẹ́ lófin olóbi débi tó dé o orúkọ Pàṣọ ni wọ́n fi mọ Táyé fúnra rẹ̀ tó bá wà ń kọ̀rọ̀ yà rẹ̀ tó bá wọ ẹ̀yìn ẹ̀wò tó ronú oore tí Táyé Pàṣọ ti ṣe fóun ó yẹ kó díjọ́ mọ́rí lóru ọjọ́ kan láì sínú Ramadan ó pe Pàṣọ pé ẹ̀gbọ́n ó ti ṣẹ̀yìn o ẹ má bínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn àfi sùúrù kó parọ́ mọ́ wọn àwọn nǹkan tó ń bí mi ló jẹ́ kí n kọ ìsọ̀rọ̀ gbábẹ́ yẹn kò tí ẹ̀mí ìmọ̀ kó mo lè sọ̀rọ̀ gbábẹ́ pé ó lọ́wọ́ bèsè rè ṣáà inú ẹ̀ gbà á nígbà tó ń fa lọ́wọ́ kiri tí wọ́n pè ní Táyé Pàṣọ tó ń fa lọ́wọ́ kiri ìlú ẹ̀ nílùú Ìbàdàn níbàdàn ìlú ìyá ìlú bàbẹ́ tó bí re wọ́n mọ Pàṣọ bàdàn sọ́sọ́ mọ̀ òun ni Pàṣọ ló jẹ́ kọ́mọ̀ Ìbàdàn nígboro Èkó Pàṣọ ló jẹ́ kọ́mọ̀ lábẹ́òkúta tiwa yìí ẹ gbọ́ Dr. Sefiu Alao Adékúnlé kékeré kọ́ ló ṣe nu iṣẹ́ kọ́rẹ́nsì bẹ́ẹ̀ ni wọ́n máa ń ta ní níbo Sefiu la máa pè Alhaji máa sọ pé ọmọ tó fẹ́ pè yẹn náà ọmọ dáadáa ni ṣọ́ọ̀mù mọ̀gbà yẹn ni àwọn èèyàn máa lọ bá Alhaji pé Alhaji ibi tí wọ́n ní bọ̀bọ̀ kan Táyé Pàṣọ láti Ìbàdàn ọ̀nà òun ló fẹ́ gbé wá àyìn lẹ̀ dáfẹ́ Alhaji àdìgbé èsì tẹ̀ mú yẹn ò ti níṣẹ́ kódà kálàjì máa ń níṣẹ́ torí pé wọ́n ti gbọ́ pé torí pé ìfẹ́ tí Alhaji ní sí Pàṣọ tó dẹ̀ yẹ pé orúkọ Pàṣọ lọmọ yẹn ń lò Alhaji àní ẹ má wọrí mo ti níṣẹ́ ẹ̀fun èrè ló máa gbà yìí tẹ̀ bá ní ìdáwẹ́ fún ẹ sọ fún mi màá bá yín bá sọ̀rọ̀ Alhaji àtúbà sọ̀rọ̀ ṣé Alhaji yẹn lọ́wọ́ ẹ kó máa pàtẹ́ ìpín kọrin sínú àpọ̀nì kò rẹ́ni báwọn sọ̀rọ̀ kò ní good advice o Ọlọ́run ẹ má ẹ wo bí èmi ò blame Pàṣọ kó ṣoore ẹ wo bí ètò program tẹ̀ ń wò lọ́wọ́ yìí náà oore ní káàsì fi ń ṣe ṣọ́gbọ́n Ọlọ́run wa ni àìmọye olórin tí káàsì gbé wà àtẹ̀yìnbó ọ̀rọ̀ sọ tí ó mọ̀rọ̀ sọ jẹ́ pé àwọn tó rò pé ti kú tó rò pé nìyẹn ò kọrin mọ́ wọ́n rí ibi tọ́wà wọ́n bẹ̀rẹ̀ sí ní sẹ́ǹdì oúnjẹ láti gbà yẹn tó kó wá fún káàsì ni tó mú wá fún káàsì ni ṣé gbogbo àwọn olórin tí káàsì ń pè tó ń gbó lọ́wọ́ wa ni
ṣe bá àánú ló ń ṣe, àánú tóun náà rí gbà ló náà ń ṣe. Wọ́n á lọ́wọ́ olóyìn tó bá ti lówó òun ò ní lò mọ́, olóyìn tó bá ti disturb bí Paso òun ò ní pè. Òun náà ó ń yọ̀sọ̀ lọ́run lọ́rùn ni, ó ń ná nínú oore tọ́lọ́run ṣe fún, ó fi ń ṣàánú. Paso ná ohun tiẹ̀, ó ná orúkọ tó ní, ó fi gbé kọ́rẹ́nsì dìde, kò tọ́ sẹ́nu kọ́rẹ́nsì ẹ gbàgbé, kò tọ́ sẹ́nu ẹ̀. Èmi ò sí ní position láti lọ bá kọ́rẹ́nsì pé nǹkan tó sọ ò dá, tọrọ excuse, but gbogbo ọjọ́ tí gbogbo àwọn appearance tí mò ń ṣe tí mò lọ sórí tẹlifíṣàn tí tọ́ bá ti lè mẹ́nu bà ọ̀rọ̀ Paso àti kọ́rẹ́nsì, máa ń sọ fún wọn pé kọ́rẹ́nsì rí ìkòkò ọbẹ̀ ẹ̀fín ni. Ṣé ẹ rí ọ̀rọ̀ tírí lẹ́dà? Ẹ jẹ́ kí n sòdodo ọ̀rọ̀ fún yín. Ó dàbí àgbàlagbà tó fẹ́ lọ àbúrò tó fẹ́ lọ sìnkú ẹ̀gbọ́n ẹ̀ tí ò yí máṣọ, tí ò gbé sórí ẹni, tí wọ́n gbé ní hòhò, tó mú àbúrò tiẹ̀ náà dání. Ó ń sọ fún pé bí bóun náà ṣe máa ṣe tó náà bá kú nìyẹn. Tírí lẹ́dà ò kì í ṣọmọ eléèbù, tírí lẹ́dà ò kì í ṣọmọ burúkú, tírí lẹ́dà náà rorí ni, bẹ́ẹ̀ mi náà ṣe rorí. Ó rorí pé kò tọ́ sí wọ kọ́rẹ́nsì kó sọ̀rọ̀ eléyìí sí Paso. Pẹ̀lú nǹkan tó sọ yìí, ọmọ lẹ́yìn tẹ́ náà máa rí ẹ fi. Ọmọ kan náà ń wò ó, bóyá ń gbà tó bá dọ́wọ́ tírí lẹ́dà náà tọ́nà tó wà dájẹ́ náà tán, pé náà sì máa ní Paso wo, wọn á ní ìtẹ́nìkan ṣe ń jọ sí tó náà bú, òyà ìwọ náà tún gbà. Ẹ mọ bó ṣe ń lọ lókè yẹn. Lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí, rẹ́kọ̀dù tí tó ti wà ńlẹ̀ táì tí onímọ̀pẹ̀ ní Tolúwa láṣẹ. Torí mo wo gbogbo ọ̀rọ̀ Nàìjíríà wà láì àṣẹ Ọlọ́run ló ń ṣe lórí Nàìjíríà. Ẹni tó dìde ńjọ́ kan tó ní òun ló kàn, àṣẹ Ọlọ́run ni o. Tọ́lọ́dẹ̀ sọ pé ó dáa bó ṣe wí yẹn mo gbé fún ẹ. Àṣẹ Ọlọ́run ni. Èyí tó wà ńlẹ̀ ńsìn ni mo ní tọba Olúwa ní gbogbo àṣẹ láyé. Tọba Olúwa mi ní gbogbo agbára láyé, gbogbo àṣẹ pátá. Láìsí tọ́lọ́hun níbẹ̀, asán lórí asán ló jẹ́. Ìgbà tó dáyé ṣèbọ́wọ́ òfo ni, ìgbà tàbá tún lọ ṣèbọ́wọ́ òfo ni, a ò ní mú nǹkan kan lọ. Orin wà ńlẹ̀ o, àtúngbé tẹ̀m̀bíù kan tó abẹ́ ó dá àtúnfẹ́ ṣe àtúnfẹ́ fi wọ́rọ̀ kọ Islam. Mami 080 63 06 54 97 tẹlifóònù nọ́mbà mi Khalifa Abbas Ajasa Babatunde Balogun, eégún olórin níjọ́sí, ọmọ Ṣéhù ní ìsìn Zikiru Lai tí gbogbo ayé ń pariwo ẹ̀, táwọn ọmọ àwọn àfà tí gbogbo àwọn àfà ò lè fi ṣeré. 080 63 06 54 97 ní nọ́mbà mi. Tẹ́ ẹ bá pè mí ni màá gbé, kì í ṣe mánéjà, kì í ṣe anybody. Òun náà ni mò ń lò fún WhatsApp mi náà. Nǹkan tó kù tí mo fẹ́ sọ fún gbogbo àgbáyé òun ni pé ẹ̀yin náà rí pé ibi tó kù sí òun ló fi fún àwọn ọmọ tí mo tán dé lẹ́yìn mi tọ́lọ́run ti gbàdúrà àwọn jù mí lọ, tí wọ́n fi ń lẹ́nu àti máa pàtàn tẹ́nu wọn ò gbà o. Gbogbo ìrànlọ́wọ́ tí wọ́n náà bá ní láti ṣe fúnṣẹ́ yìí, mo ti jókòó tì, mo ti kúrò lè kéwu, mo ti jókòó tì. Ohun rẹ́kọ́ọ̀dù mi ìtútù orí tó composition èmi má ti ń ṣèkan lọ́wọ́, mo ti ń kọ̀ mí ilẹ̀. Aláǹtẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀, aláǹtẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀, ètò yẹn tún ti dòde àǹtẹ̀rẹ̀, ètò yẹn ti fẹ́ bẹ̀rẹ̀ àǹtẹ̀rẹ̀, Kasnati Sugar ló ń jẹ́ babaláyé náà sí gẹ́gẹ́ àǹtẹ̀rẹ̀, Sugar Links ló ń jẹ́ àǹtẹ̀rẹ̀. Subscribe sórí YouTube àǹtẹ̀rẹ̀, àṣírí ẹ̀ á máa bò gbogbo ẹni tó ń wè tó yí o àǹtẹ̀rẹ̀, owó ọwọ́ yìí kò ní tán àǹtẹ̀rẹ̀, ẹ̀yin ó máa rí ṣe ni àǹtẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ṣe ń rò ètò Kasnati lọ́wọ́ àǹtẹ̀rẹ̀, àṣírí yín á máa bò àǹtẹ̀rẹ̀, omi kì í tán lókun àǹtẹ̀rẹ̀, omi kì í tán lọ́sà àǹtẹ̀rẹ̀, owó ò ní tán lọ́wọ́ yìí àǹtẹ̀rẹ̀, ẹ ṣàmì àdúrà o àǹtẹ̀rẹ̀, aláǹtẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀, aláǹtẹ̀rẹ̀ kẹ́ àǹtẹ̀rẹ̀, aláǹtẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀, aláǹtẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀.